Ẹ̀kaalẹ́ àkó iṣẹ́ látòrọ̀ Èdùmàrè yóò fi ire iṣẹ́ wa àsìkò àmójúbọ̀ ọdún tuntun ọdún ayọ̀ ni yóò jẹ́ fún gbogbo wa. Ìròyìn àṣálẹ́ sójú ìròyìn láti lè ṣe ẹ́ ti Ìjẹ̀bú Òde. Ayọ̀mídé Gòkànbí lórúkọ oníròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn onímọ̀ ti rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti faramọ́ àti ṣíṣe ìtẹ́wọ́gbà àtúnṣe owó orí tuntun gẹ́gẹ́ bí àǹfààní tó péye láti ṣe àtúnṣe sí ìpawówọlé orílẹ̀-èdè yìí àti láti mú ìdàgbàsókè bá gbogbo ènìyàn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àǹfààní mìíràn àti láti ṣíṣe ìyọkúrò fún àwọn tó ń gba owó kékeré. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, àpọ̀jù owó orí ti ṣe àkóbá fún àwọn oníṣòwò kéékèèké àti àwọn tó ń gba owó kékeré tí ó sì ń dín agbára iṣẹ́ kù tí ó sì tún mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yàgò fún pípa òfin owó orí mọ́. Ṣùgbọ́n òfin owó orí tuntun yìí yóò tún ìtàn náà kọ. Lydia Samson ló jábọ̀ ìròyìn. Ọdún 2025 jẹ́ ọdún tí ó kún fún àwọn ìṣẹ̀lẹ̀ àti ètò tó dá lórí ìdàgbàsókè àwọn obìnrin àti ọmọbìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì tún jẹ́ ọdún tí ìlérí tó fún ìfẹ́ àti àwọn obìnrin hàn ní gbangba. Ngozi Technical ló jábọ̀ ìròyìn. Àwọn olórí ẹ̀sìn ni wọ́n ti rọ̀ láti túbọ̀ múra sí àdúrà fún àlàáfíà, ìtẹ̀síwájú àti ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà. Ọba Abdulrasheed Adesanya Olisa ti Ìjẹ̀bú Òde ló sọ̀rọ̀ yìí níbi àdúrà ọdún àṣekáàkiri ti ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka Ìjẹ̀bú Òde ti ọdún 2026 tí ó wáyé ní ààfin rẹ̀. Ọba náà tún rọ àwọn òbí pé kí wọ́n kìlọ̀ fún àwọn ọmọ wọn láti yàgò fún ìtàjẹ̀sílẹ̀ àti ìwà tí kò bá òfin mu kí wọ́n sì ṣe gbogbo agbára wọn láti mú àlàáfíà àti ìṣọ̀kan lágbára sí i láàrin ara wọn. Anthony Ngalu ló jábọ̀ ìròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Àdúrà ọdún àṣekáàkiri ti ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ti ọdún 2026 mú ẹgbẹ́ náà dé ààfin Olísà ti Ìjẹ̀bú Òde níbi tí àwọn Kìrìsìtẹ́nì ti péjọ láti bá Olísà yọ̀ fún àṣeyọrí ọdún 2025 tí wọ́n sì tún fi ọdún tuntun lé Ọlọ́run lọ́wọ́. Nígbà tó ń ṣe ìwàásù rẹ̀, Superior Apostle Peter Sikoya tó ń sọ̀rọ̀ lórí agbára ìmúpadàbọ̀sípò sọ pé àyàfi tí ènìyàn bá gba agbára Ọlọ́run láti ọ̀dọ̀ Ọlọ́run ni kò ní ìṣòro láti rí ìmúpadàbọ̀sípò. Kí ni ohun tí a pè ní agbára? Kí sì ni ohun tí a fẹ́ mú padà bọ̀ sí ipò? Ó túmọ̀ sí pé tí kì í bá jẹ́ pé ohun kan sọnù tàbí a ṣe àfẹ́rí ohun kan, kò ṣeé ṣe láti sọ wípé a fẹ́ mú nǹkan yìí padà sí àyè ẹ̀. A sì nílò agbára láti fi mú ohun yìí padà. Apostle Peter tọ́ka sí àwọn ìtàn inú Bíbélì níbi tí Jésù Kristi ti pàṣẹ ìwòsàn fún ọkùnrin arọ tí kò lè yára ju àwọn mìíràn lọ láti wọ inú adágún omi fún ìwòsàn àti bí odò Mara ṣe padà di mímu nípasẹ̀ fífi iyọ̀ sínú orísun rẹ̀. Ayẹyẹ náà tún ṣàfihàn àṣà ìbílẹ̀ nípasẹ̀ fífi ẹ̀bùn ìbílẹ̀ fún Olísà Ìjẹ̀bú Òde. Nínú ọ̀rọ̀ rẹ̀, olùgbàlejò ayẹyẹ náà, Olísà Abdulrasheed Adesanya dúpẹ́ lọ́wọ́ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ti ẹ̀ka Ìjẹ̀bú Òde fún àtìlẹ́yìn àti àdúrà tí wọn kò dáwọ́ dúró fún àlàáfíà àti ìtẹ̀síwájú ilẹ̀ Ìjẹ̀bú. Ilé-ìwé wa tí wọ́n dálẹ̀ oríṣiríṣi, àwọn ọmọ wa ẹjọ́ ká ẹ̀kọ́ lè tó wọn. Torí tó náà bá rí inú ẹ̀kọ́ bá lọ tó bá bọ̀, ọwọ́ tó bá yí ìlú sí òní lè mú ìtọ́jú kò dáyé àti kó ṣe ìtọ́jú sọ àlàáfíà ní àpò Ọlọ́run tó lè fún wa lálàáfíà, ó fún wa lára líle, ó fún wa nílọ síwájú. Ìlú Ìjẹ̀bú Òde àwọn tá à ń bèrè ní ṣẹ́ẹ̀tì wa ẹgbẹ́ àbẹ̀wò àbúrà ọgbọ́n ṣe nírọ̀rùn fún wa. Wọ́n gba àdúrà ààbò fún ẹbí rẹ̀ àti àdúrà àlàáfíà àti ìdàgbàsókè ọrọ̀ ajé fún ilẹ̀ Ìjẹ̀bú, ìpínlẹ̀ Ògùn àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ láti lè ṣe ẹ́ ti Ìjẹ̀bú Òde. Àwọn adájọ́ àti àwọn alákòóso ní ilé ẹjọ́ ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ondo ti gùn lé ìyanṣẹ́lódì aláìní gbèdéke. Èyí sì ti mú kí gbogbo iṣẹ́ ilé ẹjọ́ náà káàkiri ìpínlẹ̀ náà dúró wá pé. Abdullahi Abdulkareem Ahmed ló jábọ̀ ìròyìn. Ìròyìn wa fún ti alẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídé Gòkànbí lórúkọ oníròyìn títí di ọ̀la. Ó dàárọ̀ o.
Nigeria watched. Nigeria listened. Nigeria partnered. From Arewa to the coast, west to east, one screen, one signal, one nation. To our viewers, Mungode, thank you for welcoming us into your homes. To our corporate partners, Eshegon, thank you for trusting us with your brand, your messages, your ambitions. Together, we share the news that matter, the stories that unite us, the service that strengthens our country. To those who stayed with us, Ndeonu, Dalu, thank you for believing in a platform that stands for trust, authenticity, and reliability. As the new year dawns, our promise is renewed. Greater commitment, stronger collaboration, higher professional standards. More value for our clients, more quality for our viewers. Because when Nigeria speaks, every voice must be heard. Thank you for watching. Thank you for partnering. Merry Christmas. And a Happy New Year. NTA, you can't beat the rich.